ẹ kú ara fẹ́ra kú bàbá Ayọ̀ Adébánjọ. Ó ṣe ní láàánú ṣùgbọ́n bàbá dàgbà àwọn dẹ̀ lo ìgbésí ayé dáadáa kọ́nà fún kẹ́ wọn. Kí ló wọn tó tún wá láyé àtúnṣe díẹ̀. ṣé pé a lè má nírú bàbá Ayọ̀ Adébánjọ mọ́. Agbóláyà bí ara ni kò sí nǹkan tí ò lè sọ nǹkan tó bá ti rí pé ọ̀nà tó ń fẹ́ tọ̀ nìyí gbogbo yín bá sọ pé egungun wà ń bẹ̀ òkúta wà ń bẹ̀ iná wà ń bẹ̀ bàbá máa kọrí síbẹ̀ ni wọ́n rán yàn iṣẹ́ gẹ́gẹ́ bá ọmọ ìsìn ṣe ń sọ bàbá rán yàn iṣẹ́ wọ́n ọkùnrin ogun ni wọ́n sì fẹ́ràn Yorùbá púpọ̀ wọ́n fẹ́ràn ilẹ̀ Yorùbá púpọ̀ àwọn akọ́ sọ pé bàbá kò bá wọn sọ̀rọ̀ Yorùbá nation kò bá wọn sọ̀rọ̀ òye wọn ni nǹkan tí bàbá yẹn máa ń sọ ni pé tá bá ní ká tún lù ṣe ká tún tò tán ọba gbà kòríkà kú dọ̀mú ìyá ẹ̀ mọ̀ nǹkan tó ń sọ ni kò sí bó ṣe máa sọ́jú ẹ̀ náà lọ pé tá bá gbìyànjú tá sọ tá wí tá ké tán ọ̀gbọ́ kòríkà kú lọ sí ibi tó ti ń bọ̀ àti pé àwọn èèyàn lè máa ní kí àgbàlagbà máa ṣòro bí èwe bàbá tí ìgbà tó ń sọ̀rọ̀ bàbá tó ti pé àádọ́rin ọgọ́rin àádọ́rùn a ò lè máa rò pé bàbá yẹn máa sọ̀rọ̀ bí irú àwa tá a jẹ́ ìwé sí wọn wọn a ò lè máa kí bàbá yẹn kó gbé páálí sórí kó máa sọ pé àwọn ń ṣe ìwọ́de nǹkan tó ń pè ní demonstration àbí wọn ò lè ṣe gbogbo àgbà ní so ní bí àgbà ṣe máa ń gbé ọ̀rọ̀ sílẹ̀ ṣùgbọ́n bàbá yẹn wọn ò fara mọ́ pé kí ìyà jẹ Yorùbá ó sì wà lọ́kàn wọn pé tí gbogbo ẹ̀ bá tó bá ṣe é tò kí olùkàkú máa lọ ń lò kí ìjọba Yorùbá kó wà fún Yorùbá. ṣé pé ìjà àṣìwá lè ríru bàbá Ayọ̀ Adébánjọ mọ́. Irú wọn ẹ̀ẹ̀kan kan náà máa ń wáyé a lè má ti ríru wọn bí ọdún mẹ́wàá bí ogún ọdún bí ọgbọ̀n ọdún ṣùgbọ́n irú wọn á tún wà àmì Ọlọ́run ò dákẹ́ Ọlọ́run kò ṣíwọ́ iṣẹ́ so bó ṣe ń dárò àwọn èèyàn takuntakun bẹ́ẹ̀ yẹn wọ́n tún wo Ọlọ́run tó máa rí pé ìyà Yorùbá tó pọ̀ ju bó ṣe wà yìí Ọlọ́run àtúgbẹ́lòmíì dìde tó máa ṣe bí Ọba Adébánjọ. irú